òṣèlú àwa ara wa láàrin àwa ara wa fún àwa ara wa ó ní wọ́n ń pè ní ìjọba àwa ara wa democracy. ẹ wá wò ó èrè ń jẹ́ ìjọba àwa ara wa ó ní wọ́n ń pè ní dividends of democracy. bó o ní ó ṣe wá kárí ilé tí ó kárí oko ó ní ká ṣe ọ̀nà ká ṣe omi ká ṣe iná ká ṣe ohun mèremère àwọn amáyédẹrùn sáàrin ìlú òní ò fi kárí tá a bá ní ká máa pínwó ká máa pín rẹsì ká máa pín ẹ̀wà ká máa pín àjílẹ̀ ìwọ̀nba èèyàn péréte ló lè rí gbà. lóòótọ́ ara èrè jẹ́ ìjọba àwa ara wa náà ni àwọn oríṣiríṣi ẹ̀ka kí wọ́n ṣiṣẹ́ ká àgbẹ̀ ẹ̀ka gbá ẹ̀ka àwo àwa ń pín nǹkan ìwọ̀nba èèyàn péréte ní máa ń tẹ̀ lọ́wọ́. kódà àwọn tó nílò nǹkan yìí tó bùkátà sí nǹkan yìí kì í sábà tẹ̀ wọ́n lọ́wọ́ nílẹ̀ Nàìjíríà tiwa kọ́lọ́wọ́n bá mi òkè kọ́ gbà wá. ara arú ẹ̀ ni ìsísọlójú ọ̀nà alábala méjì èyí tó lọ láti Odòòrì lọ sí post office lọ sí Adẹ́kẹ́ ní ìlú Ìwó ṣùgbọ́n iṣẹ́ àkọ́kọ́ ọbẹ̀ ni wọ́n fẹ́ sí flag off ní òní ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2025 yóò bẹ̀rẹ̀ láti Odòòrì dé post office láti Odòòrì dé post office ní iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n fẹ́ sísọ lójú ẹ̀ yìí ọ̀nà alábala méjì. ní àná àti jẹ́ kó yé yín pé wọ́n ti bi àwọn ilé kan wó demolition láti jẹ́ pé kí wọ́n rí ibi pàtẹ́ sí ibi tí ìbẹ̀rẹ̀ pé a sísọ lójú ọ̀nà alábala méjì yìí ní Odòòrì ní ìlú Ìwó ní àdójúkọ ibi tí àwọn ẹlẹ́ran máa ń pàtẹ́ sí gbogbo bẹ̀yẹn ni wọ́n ti dismantle ẹ̀ wọ́n ti demolish ẹ̀ wọ́n ti wú kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí òun lẹ́yìn náà ń wò yìí àti débẹ̀ láàárọ̀ yìí wọ́n ti ta tẹ́ǹtì wọ́n ti to àga wọ́n ti to spíkà òní ti ń dún gbẹ̀dúgbẹ̀dú wọ́n ń retí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun aṣíwájú Dr. Adémọ́lá Nurudeen Jackson Adeleke láti wá sọ lójú ọ̀nà alábala méjì ọ̀hún èyí tí ó bẹ̀rẹ̀ láti Odòòrì lọ sí post office iṣẹ́ àkọ́kọ́ nìyẹn. iṣẹ́ àkejì máa bẹ̀rẹ̀ láti post office lọ sí Adẹ́kẹ́ ní ìlú Ìwó yóò lọ já sí express ọ̀nà Ìbàdàn lọ́hùn. tó ìlú Ìwó ń tẹ̀síwájú ìdàgbàsókè ń bá ìlú Ìwó lábẹ́ kábíyèsí ọba wa His Imperial Majesty ọba Dr. Adéwálé Àkànbí bàbá ìlú fẹ̀mí lóyè kárí yín pẹ́ o ìgbà ọdún kan ni orí àpèrè ò ní gbóná mọ́ yín láṣẹ Èdùmàrè. ìlú Ìwó tó ti ń tùbà tó ti ń tùṣẹ́ kò ní dàrú o lórí yín kábíyèsí o. ààrẹ Ọlásùnkànmí ló kọ tèmi fún iléeṣẹ́ Àtọ̀pinpin TV adúpẹ́lọ́wọ́ àwọn tí wọ́n ṣe agbátẹrù wa Empire Radio Ìwó pẹ̀lú amúdúdú Royal TV wọ́n ṣùgbọ́n wà gbàgbàgbà fún iléeṣẹ́ Àtọ̀pinpin TV. ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá tẹ̀ ń gbọ́ wá tẹ́ bá ní ìròyìn kan tàbí ẹ ní ọ̀rọ̀ kan tàbí ẹ fẹ́ ṣèwádìí kan ẹ kàn sí wa lójú òpó tẹ̀ ń wò yìí ẹ bá wa pàdé ńbẹ̀. ẹ ṣé o ó dìgbà kan náà o ire o. Àtọ̀pinpin.